Laura bí kò dákun má padà lẹ́yìn gbogbo wa. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. Aláàjì inú sàmà olè nínú ọlá ní ọlá fi ọjà àjẹbí ẹni. Àwọn àjọlá láọlá wàlá kúàtà ìlà ìlà ìyẹn ní àzí. Ọlá wípé kò ságbára kò sóògùn kan tí ò sọ́gbọ́n kan kò sálùmọ́ kọ́rọ́ yìí tí ó borí ọba Allahu Rabbi. Ìbámidọ́ ọlọ́run ọba ìbáná bí Muhammadu akẹ́yìndẹ́gbẹ̀gbọ̀n òjíṣẹ́ ọlọ́run ọba. Ìbá gbogbo àgbààgbà tó ń bẹ ní ìkàlẹ̀ látòrí ìyá mi àbẹ̀ o. Afọláṣadé Azeezatu àbẹ̀ o. Ọmọ Táyọ̀ Máláàfin àbẹ̀wádé. Àbẹ̀ ọmọ ẹ̀gùn lédè ilé tọba dèmi o. Kábíyèsí àtúndáde ọba bàbá ọba ni. Ìyálọ́jà Azeezatu mi. Azeezatu mi àbẹ̀wádé mama wa. Gbogbo gbájú wọn ní òkè yẹ. Wọ́n sọ pé kú dìde. First Gbági market ìyẹn ló lóyọ̀ lẹ́wà ní Ìbàdàn. Ẹni là ń ṣe dé bá a ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn. Bàbá tún ní lọ́dún tó ń bọ̀ ká tún jọ ṣe celebration lọ́lá Ọlọ́run Àkàndé o. Àbẹ̀ ohun tó bá wò lówó ló fò ẹ̀yà. Àlọ́ ohun tó bá wò lówó alábẹ̀ ọ̀rọ̀ àlàáfíà. Ìlú rẹ̀ pẹ̀lú orin ìjọ.
jẹ́ ká lọ mọ́kàn balẹ̀ gbogbo wa a máa gbẹ́dùn débi pé ayé àfẹ́lú kọ́ra wọn máa wọlé ọmọ àríṣekọ́lá tó ń jábẹ́ city electronic director aláṣẹ abẹ́yànsán ìyá lọ́jà ẹ máa wọ ẹ o. bí wọ́n ṣe báyìí ṣàyè bí wọ́n ṣe báyìí bí wọ́n ṣe báyìí ara. ó ṣe odidi ọmọ ọ̀nàrẹ́bù ẹ̀kú kalẹ̀ ọ̀nàrẹ́bù olùrántí kú kalẹ̀ Àjàgbé mi Àjàgbé dọ̀bùdì Mohbad ẹ̀kú kalẹ̀ Mohbad ẹ̀kú kalẹ̀ ó ṣe ọ̀nàrẹ́bù olùrántí o ẹ bá mi kí olùrántí o ẹ bá mi kí ó ṣe mo dúpẹ́ olùrántí aṣojú òdìdí ọmọ ẹ bá ń tọ́jú dógó mi Rashidi Jagunlabi mi Rashidi ó ṣe ọ̀nàrẹ́bù olùrántí. ọ̀nàrẹ́bù jọ̀wọ́ mi olùrántí ọ̀nàrẹ́bù jọ̀wọ́ mi olùrántí. ẹ bá ń tọ́jú odidi ọmọ ẹlẹ́ẹ̀kejì mi olùrántí ọ̀nàrẹ́bù jọ̀wọ́ mi olùrántí. olùrántí ẹ ṣe tọ́jú odidi ọmọ ayé sọ pé odidi ọmọ wípé yóò ṣẹlẹ̀ kejì àwòtàwọ̀ ní mi ọmọ tó yẹ kúnlé mi tó ń jáwọ́ ní èèyàn tèmi Àkàndé olóògbòjò àgbákin àwọn ní mi kọ́ oyè kúnlé mi kọ́ aláìdé jísco ẹ̀kú kalẹ̀ ní ìníọlá aláàjì níníọlá mi nùsà ẹ̀gbọ́n tèmi Àkàndé olóògbòjò ó ṣeun ọ̀nàrẹ́bù olùrántí èèyàn tó dídí ọmọ náà ni ọ̀nàrẹ́bù olùrántí èèyàn tó dídí ọmọ náà ni ọ̀la ti débẹ̀ ẹ̀kú kalẹ̀ akọniyàn láti débẹ̀ àwàfà mukadamu ẹ máa wọlé mukadamu kẹ ẹ bá mi kí mukadamu ṣẹkọ di ìnẹtọ èèyàn ti tọ́nà rẹ̀ bù mí òdìdí ọmọ kẹ ẹ bá mi kí ẹ̀yin làwọn Àkàndé olóògbòjò àgbákin olùrántí lọ́wọ́ ìkìlá èpè mi o àgbákin. lọ́wọ́ ìkìlá èpè mi o àgbákin. olùrántí ọ̀nàrẹ́bù mi olùrántí ọ̀nàrẹ́bù èèyàn tó dídí ọmọ ṣálẹ̀ wò yìí ẹ bá ń ṣètọ́jú Dógó Rashidi àwọn tí mú ká dáhùn mi o mú ká coordinator mú ká dáhùn olùrántí kí láyé ń pè mí èèyàn ti jáwọ́ ní àwọn ní kékeré àwo ló ń ṣe. àwọn ní àgbà àwo ló ń ṣe àwọn ń gbèjà ara wọn kékeré àgbà àwo ló ń ṣe àwọn máa ń gbèjà ara wọn.
ìlú rẹ̀ pẹ̀lú orí ìjọdún. Tí ìbá ṣe báyìí, tí ìbá ṣe báyìí, tí ìbá ṣe báyìí, ara, ara, ara. kì í tó máa bá kíní ọmọ. ẹ jẹ́ ká kí gbogbo ẹni tó yẹ ká kí. látòrí dógó mi Rashidi mi ò fẹ́ kódì ní tomorrow kó wà níjọ́. mo ń bọ̀ ọmọ ti Gbàdámọ̀ sí Rashidi mi ìṣẹ́jú kan sí méjì sórí títa Ànábì Muhammadu ẹ̀gbọ́n Oscar ẹ̀kú kálẹ̀ àlàyé mi Oscar gbogbo gbági lọ́wọ́ wọn ló wà ẹ̀gbọ́n tèmi làkàndé olóògbòjò àgbákí Oscar Rebecca mi níní ọlá Yunusa ẹ̀kú ká ẹ̀ máa gbọ́ mi ọmọ takiri gan akíní gbọ́n mi rà mọ́nà akíní gbọ́n tó ń jẹ́ Sùláìmánà Ìbàdàn nílé Olùyọ̀lé Sùláìmánà mi ọmọ takiri gan Ọlámilẹ́kan lóko sómi Àjàgbé dọ́bùdì kú kalẹ̀ fàájì mi dọ́bùdì kú kalẹ̀ fàájì mi. Àjàgbé dọ́bùdì kú kalẹ̀ Fàdí mi, dọ́bùdì kú kalẹ̀ fàájì mi. èèyàn tàrí ṣe kọ́lá àríṣekọ́lá tó ń jà bẹ́ẹ̀ síti ọmọọba bíi ìyọdún aláṣẹ abẹ àǹsán electronic director èèyàn ti dógó mi Rashidi ìmúlẹ̀ tèmi Àkàndé olóògbójú àgbàgbé. bẹ́ẹ̀ wá mi dálé ọgbẹ́ mo bá òde ẹ má fòyà kẹ́ ẹ má mi kẹ́. bẹ́ẹ̀ wá mi dálé ọgbẹ́ mo bá òde ẹ má fòyà kẹ́ ẹ má mi kàn. ibi tí mo bá gbà ọ́ ẹ lọ bí Abíọ́dún mi àbẹ̀ mi. Fortunate ẹ kú kálẹ̀ o mo fẹ́ ṣe bá a lọ́wọ́ tí ìyá mi Ọpẹ́yẹmí tó ń jẹ́ mi sí ìṣúra ìyá lọ́jà ní Gbági alájà tó ń jẹ́ mi sí ìṣúra Ọ̀túnba kú kálẹ̀ mi Kọ́láwọlé Òtún Akọ́láwọlé àdábá níjà mi àwa lọmọ tí Ìbàdàn májà tá a ṣe kára wájú lẹ́rú ẹ sọ fún wọn aláwa la ní. aláwa la ní, aládì àwa la ní, àwa la ní Ìbàdàn ló fi d'Ógbómọ̀ṣọ́. àwa la ní, àwa la ní Ìbàdàn, àwa la ní. ǹjẹ́ tí ẹ mọ̀ orí mi dára nìbàdàn òun la fẹ́ mi ò ẹ́. orí mi dára ọ̀rọ̀ bá ní. orí mi dára nìbàdàn la fẹ́ mi ò ẹ́. ìlú aláfẹ́ o Ìbàdàn ìlú lẹ́kàn alábà ìlú Òbẹ́sẹ̀rẹ̀ Ìbàdàn ìlú Adélakùn Báṣọ̀run orí mi dára Saheed orí mi dára nìbàdàn òun la fẹ́ mi ò aláwa la ní. aláwa la ní, àwa la ní, àwa la ní Sàjé, àwa la ní Ìbàdàn ló fi d'Ógbómọ̀ṣọ́. àwa la ní, àwa la ní Ìbàdàn, àwa la ní. ìlú rẹ̀ pẹ̀lú orí tó dùn. tí ìgbà ṣe báyìí, tí ìgbà ṣe báyìí,
ó ṣe mo dúpẹ́ Saidi mi Àyìndé Báṣọ̀run Àyìndé mi Saidi Saidi àfijú oní fújì Báṣọ̀run Saidi mi Báṣọ̀run Saidi mi àgbàlagbà oyè ẹ̀kú kálẹ̀ ìyá mi ẹ máa wulẹ̀ alájà tó ń jẹ́ mi sí ìtura ìyá lọ́jà ní gbági mi sí ìtura máa wulẹ̀ o máa mi mi sí ìtura máa wulẹ̀ máa mi. mi sí ìtura máa wulẹ̀ o mi sí ìtura máa wulẹ̀ máa mi. àwòye lákì tó ń jẹ Sunday Sunday mi kọ́ o òye lákì mi kọ́ o alájà mi sì ju àmì ọjà onítúkà mọ́ ẹ lórí first gbàgì kò ní bàjẹ́ lórí ẹ màmá mi. Orísun ajé Orísun ajé ò ní gbági ọjà alálùbáríkà kú kalẹ̀ àlàyé ta ò fi kí mi òyìnbó ní bàtà Taofik ọmọ tí jọ Oyèládé mi jọ òfìkì àjọ ń jayé gbáàgì ni lórí ìsun ajé níbi tá a ti ń jayé gbogbo ọmọ tó bá ṣiṣẹ́ dédé ó yẹ kí wọ́n ní láti lásìkò gbádùn ẹ̀jí àlòbára wa. alájà mi sì túra jọ fún mi máa ń ní mi sì túra jọ fún mi máa ń ní. ẹ tọ́jú alájà Saidatu mi olórí àlàkàrà alájà tó ń jẹ́ Saidatu àjọ ń jayé gbági ni lórí ìsun ajé lọ́jà lálùbáríkà Saidatu jogún mi sòwìtì Saidatu dá lọ́mọ ẹlẹ́ni Saidatu dá lọ́mọ ẹlẹ́ni. olórí aláǹkárá Saidatu Saidatu jogún ẹlẹ́ni. Sweetie Saidatu jogún ẹlẹ́ni. Saidatu jogún ẹlẹ́ni. ọdẹ tọ́lá alájà ẹ̀ máa wọlé o. alájà ọdẹ tọ́lá ẹ̀ máa bá mi tọ́jú Fọlábí yeye yoge yoge tó ń já Fọlábí Fọlábí yeye yoge Fọlábí òjò fún mi màmá mi. wọ́n wá wọ́n rí wọ́n lélele wọ́n bá
gbogbo ọ̀nà tó ní ìbàwọ̀nù àgbọn. alájà wọn ń sùn rẹ́ẹ̀dùn. orísun ajé gbàǹgì náà wà àjọ ìjàyè èdè sùtì mọ́nsúrà tún mi. èèyàn tàlájà mi sì túra. àwọn alájà tó ń jẹ́ ká sí mẹ́mí. àwọn alájà tó ń jẹ́ ká sí mẹ́mí. Mọ́nsúrà tún óyá o. ìyá nàgó Mọ́nsúrà tún mi. òwe kéde kórìíyẹ ẹlẹ́gbọ̀n kó o tún ká ṣokoléètì kọlọ̀ ajá Mọ́nsúrà. ajá Mọ́nsúrà. ajá Mọ́nsúrà. ìyá nàgó ṣàlẹ́rì yẹn ajá Mọ́nsúrà. ìyá nàgó ṣàlẹ́rì yẹn ajá Mọ́nsúrà. ajá Mọ́nsúrà. ajá Mọ́nsúrà. ajá Mọ́nsúrà. àwọn tàlájà táwa júdà ajá Mọ́nsúrà. ìlú rẹ̀ pẹ̀lú orin tó dùn. wọ́n lélẹ́lẹ́ wọ́n bá wọ́n wà wọ́n rí gbogbo ọ̀nà tó ní ìbàwọ̀ náà wọ́n wà wọ́n rí. ojú lọ́fẹ̀ẹ́ nìyàn rẹ̀ ò dénú wo ọ̀gá nìyàn lè padà yìí ọ̀gá nìyàn ò máa wà. ojú lọ́fẹ̀ẹ́ nìyàn rẹ̀ ò dénú wo ọ̀gá ni mi lè fújì ìbò ọ̀gá ni wọ́n máa wà. èèyàn tó pẹ́ májọ kẹrù yẹ́ ni ó máa wọ̀ àmàṣẹ́rù ayé kiri. gbogbo tí mo bá ń lékún sí èèyàn. bàbá lẹ́jọ́ gbọ́dọ̀ wá ní ilé ayé. tàbí ṣùgbọ́n òsì onítọ̀hún lẹ́jọ́ a máa máa ṣán jẹ iṣẹ́ wọn ti dàlẹ̀ wọn lórí. Bùsàrì ẹ̀kú kálẹ̀. Past president Fúnpá Gídé Abẹ́ City ẹ̀ máa wọlé ọmọọba bíi Ìyọdún Abíọ́dún Àríṣekọ́lá Abẹ́ ọ̀dọ́mọdé olówó ìmúlẹ̀ tèmi Àkàndé nọ́mbà 1. àwọn eléyìí kó mi jẹ èmi náà láwọn pa Abẹ́ mo ká ẹ jẹ. káyé jẹ ẹ wò wé sèré kẹsàn kan. oníbàtà máa gbèsè nìkan kan Alìyájí Chao Bukky ní Chao òyìnbó oníbàtà ní ẹ̀bá ń ká ara wa ni. èèyàn ti tàbí ọdún Àríṣekọ́lá pàdé ìtẹ̀mí. Oyèládé mi tó jẹ́ Chao Bukky Jagunlabi former president. ọmọ tó Oyèládé tó jẹ́ Chao Bukky mi ajá májẹ̀ bí ẹni. òyìnbó ní bàtà Oyèládé òyìnbó ní bàtà Oyèládé. òyìnbó ní bàtà adé òyìnbó ní bàtà Oyèládé. abọ́bàkú wà ní ìlàṣẹ Oyèládé òyìnbó ní bàtà Oyèládé.
ìkírun àgùnbẹ̀ náà ti bí ẹ lọ́wọ́ Oyèládé òyìnbó ní bàtà Oyèládé. ẹ má ṣe gànràngànràn nítorí Taofiki mi òyìnbó ní bàtà Oyèládé. ọkọ̀ tí Tolúwa tó kẹ́mi o àwọn òyìnbó ní bàtà Oyèládé. Olúwa ọmọ Orísun ajé Oyèládé àwọn òyìnbó ní bàtà Oyèládé. Oyèládé tó ń jẹ́ Taofiki mi Oyèládé àwọn òyìnbó ní bàtà Oyèládé. èèyàn ta láyé mi Olúwa tó fún mi àwọn òyìnbó ní bàtà Oyèládé. Taofik ìfẹ́ nu wọn kò rí bẹ́ẹ̀ mọ́ ọgbọ́n pín. àwọn wèrè wọn kúrò irọ́ já ìfẹ́ nu wọn kò rí bẹ́ẹ̀ mọ́ ọgbọ́n pín. ọ̀tá yẹn ló máa jì sí kóòtù. ìfẹ́ nu wọn kò rí bẹ́ẹ̀ mọ́ ọ̀tá yẹn ló máa jì sí kóòtù. ìfẹ́ nu wọn ọ̀tá yẹn ló máa jì sí kóòtù. ìfẹ́ nu wọn kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ kúkú lójú ayé. ìfẹ́ nu wọn kò rí bẹ́ẹ̀ mọ́ ọjọ́ bí. èèyàn tàbí ṣe kọ́ lámì Abíọ́dún. ìfẹ́ nu wọn kò rí bẹ́ẹ̀ mọ́ ọ̀tá ẹ̀ ló máa jí sí kòtò. ìfẹ́ nu wọn kò rí bẹ́ẹ̀ mọ́ ìlú rẹ̀ pẹ̀lú orí ìjọdún. tí n bá ṣe báyìí tí n bá ṣe báyìí ara. ẹ jẹ́ wá kí pàdé tèmi tó fún mi mò ń bọ̀ wá o torí títa náà bí máa dùn kó má di kòṣòro tí kì í jẹ́ kó máa lágbẹ̀dẹ kó lọ́kọ́. ẹ jẹ́ ìyára Kábíọ́dún ọmọ àríṣe kọ́lá tó ń jábẹ́ City ìmúlẹ̀ tèmi Àkàndé nọ́mbà wà àgbákí. ẹlẹ́jọ́ ní sàájọ́ Abíọ́dún ní ààrẹ àríṣe kọ́lá ní gbogbo gbáàgì first gbáàgì táwa yìí bó bá ti mọ Abíọ́sán ó lè mọ́kọ́ ìyá ẹ̀ abẹ́ sì ti mi ọ̀dọ́mọdé olówó ajé àwọn ọgbà ẹ̀ bàjí mi. ẹ máa fọ́ ọmọ ọwọ́ wọn o ìmúlẹ̀já ní ìmúlẹ̀já ìjàgbé dọ̀bùdì mi ìmúlẹ̀ tọ́lúwà tó fún mi àríṣekọ́lá ìmúlẹ̀já láyé Mohbad mi Mohbad. ó mà tọ́jọ́ mẹ́ta bàbá láyé ẹ jẹ́ kí Àríṣekọ́lá èyàn àjàgbé tó ń jẹ́ Muyideen dọ́bùdì mi àjàgbé ẹkùn àjàgbé owó àjàgbé ọlá àjàgbé ilé ńláńláńláńlá àjàgbé elépo. ó bàbá tọmọ gbọ́ làwọn mi ò ṣe dọ́bùdì mi. mo padà sórí ìta Abíọ́dún tó ń jábẹ́ City ọ̀dọ́mọdé olówó. Àríṣekọ́lá wọn lélele wọn bá wọn wà wọn rí. Abíọ́sán wọn lélele wọn bá wọn wà àníṣe wọn wà wọn rí wọn lélele gbogbo ọ̀nà tó mi bá wọn náà wọn wà wọn rí. abẹ báyé bá ń bú ẹ kó má má bínú
kò sẹ́ni tó lọ ń gbéga jẹ ẹ̀dá ò lè bínú sí báyé bá ń bu ẹ kó má má bínú kò sẹ́ni tó lọ ń gbéga jẹ ẹ̀dá ò lè bí báyé ò àti ráṣìírí èèyàn táwọn ọmọ náà tí ó ń gbàgbà ọ̀rọ̀ alábòsí sọ òkú ọ̀rọ̀ ló já sí. àríṣekọ́lá ani ojú lọ́fẹ̀ẹ́ nìyẹn ọ̀rẹ́ òdenu wo ọ̀gá nìyẹn lè fádà ipò ọ̀gá nìwọ̀n máa wọ̀. ojú ẹja ló mọ̀ ọ́ jẹ́ òní ló fẹ́ mà síléètì ló pa olódo 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 àbàtà. abiyansan alójú lọ́fẹ̀ẹ́ nìyẹn ọ̀rẹ́ òdenu wo ọ̀gá nìyẹn lè fádà ipò ọ̀gá nìwọ̀n máa wọ̀. wo wèrè tó ní o máa jọ̀gá ìwù ìyá ẹ̀ ni o máa wọ̀ a máa ṣẹ́rù ayé kiri. abe bó o bá ń lérè séèyàn bó bá lẹ́jọ́ padà wà ní ilé ayé sọ fún wọn pé tàbí ṣùgbọ́n òsì onítọ̀hún lè jò á má má ṣọ́jẹ́ iṣẹ́ wọn ti dàlé wọn lórí dàlé wọn lórí. iṣẹ́ wọn ti dàlé wọn lórí. àwọn abanijẹ́ wọn ò nígbà yìí káríyà àwọn agbanijẹ́. wọn ò nígbà yìí káríyà. abe ó sọ pé me and you we no be katigo me and you we no be katigo. olódo àbàtà ojú ẹja ló mọ̀ ọ́ jẹ́ òní ló fẹ́ mà síléètì ló pa olódo 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 àbàtà. ẹ máa fọ ọmọ ọwọ́ wọn o Abíọ́dún àbẹ̀sí ti mi èèyàn ṣaláàjì ta òfin kì mí ọmọ tó yẹ láde èèyàn tó lù wá tó fún mi ní èèyàn tàjàgbé dábùdì mi àjàgbé èèyàn tàláyé mọ́ bá ti èèyàn ti fọ́ṣúnẹ̀ bread àlàyé ńlá ẹ máa fọ ọmọ ọwọ́ wọn o ẹ má fà Abíọ́dún lọ wẹ́ẹ̀nì kẹ́kẹ́ ẹ má fi wèrè lọ wá ẹ má fi wèrè ẹ má fi wèrè wọ ọmọ Olúwa bí èèyàn ṣìngó 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 mo dámọ̀ ní mo ṣe ń ṣe bẹ̀bẹ̀ fún Àkàndé o. Bọ́lá ṣe kó mi èèyàn Fọláṣadé yèyé Fọláṣadé mi Àkànmú èèyàn ti Bọ́lá mi òyìnbó àbọ̀lí bébì sùìtì Bọ́lá ó yàtọ̀ sí wọn dọ̀rùn ó yàtọ̀ fọ́ ó yàtọ̀ fọ́ ó yàtọ̀ fọ́ aló yàtọ̀ fọ́ ó yàtọ̀ fọ́ Bọ́lá Bọ́lá wọn lójoojúmọ́ lẹ́kún àlàbòsí máa sùn lọ sùn sí kòròbá mo fẹ́ fi wẹ̀ mo fẹ́ fi ṣọ́ra. owó lẹ̀ ń lọ ju gbogbo náà wá sí. gbogbo Bọ́lá Ṣínkó ẹ má bà wí ìjọ òwú ẹ má bà wí ìjọ kẹ ẹ má bà wí ìjọ ẹ má bà wí ìjọ ẹni máa kú tèmi jọlá ẹ má bà wí ìjọ ẹ má bà wí ìjọ ẹ má Ṣínkó ẹ má bà wí ìjọ ẹ má bà wí ìjọ ẹni máa kú tèmi jọlá kẹ má bà wí àní Ṣínkó. Ṣínkó 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 Ṣínkó. yé ẹlẹ́mà lọ́mọ ẹlẹ́yó. Ẹlẹ́wà lọ́mọ eléyìí, ẹlẹ́wà lọ́mọ eléyìí, wàjẹ́rẹ́ wàjọ́ wàjẹ́bọ̀. Ṣínkó bẹ́ẹ̀. Bọ́lá Ṣínkó bóbìnrin bá jọba Wàjọba 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 wàjọba. bó fẹ́ máa rí ẹ̀fín o ìyá náà máa bá ń Kí bẹ̀ o. ló ṣe wọ́n tí ò sẹ́ni kan rí? Kí ló ṣe wọ́n tí ò sẹ́ni kan rí? àbórí tayín ẹ̀jẹ̀ farabalẹ̀ àbórí tayín Ẹ̀yin ọlọ́tẹ̀ ẹ̀jẹ̀ farabalẹ̀ àbáyé ṣẹ́yìn. ṣáájé. ó dáhùn náà torí Bọ́lá Ṣínkó ẹ sáré gbà ẹ sáré gbà ẹ sáré gbà. kùkárí àlùwàlà òyà mo fẹ́ lálùjọ Mo fẹ́ kọ́ sájẹ́ ṣùgbọ́n mo dẹ̀ fẹ́ dáṣà mo ṣàṣe bẹ́ẹ̀ gbé ohùn mi. arápá láti fẹ́ lùlù ẹ̀gbọ́n ṣẹ̀ ń ṣe mà tí bá ti wà lùlù.
àwàdà kò bá mi sọ̀kọ̀ ọjọ́ nítorí pé ìlú wa ò lọ́nà méjì. Àyàfi kásáàkì àdúgbò. Tóbi dọ́là àti gbọ́ ní ìhùdà ìmẹ́ṣọ́. Adé ti gbọ́ jóyó. Èmi láyé mi adé ti gbọ́ consolidation. Lọ́wọ́ yìí, abẹ́gbọ́ consolidation já. Wàá sì rí pé ó ń consolidation pọ̀. Ó lè di lọ́la sẹ́. Ó lè di lọ́la sẹ́. Kọjá. Ó lè di lọ́la sẹ́. Kọjá báyìí. Yeye ó lè di lọ́la sẹ́. Fọlá ṣadé kọjá tó kẹ̀tì ilẹ̀. Àwọn lọ́wọ́ yìí ó ń consolidation pọ̀. Alùpùpù dáadáa, yàgbọ́n ọ̀sùn. Olúwa tóbi máa ó lẹ̀ mọ́ra bá tóbi dọ́là mi. Tóbi dọ́là mi. Tóbi dọ́là mo dúpẹ́ bọ́lá. Abọ́lé bẹ́bí mi sùwìtì ṣínkó. Èèyàn ti ta ṣáàdì sùsì mi. Yéyé mi. Èèyàn ta lájà mi láti pàtíhù gẹ́gẹ́. Ó máa ṣe abọ́lé bẹ́bí bọ́lá. Ajá ń jayé torí sún ajé lọ́wọ́lọ́wọ́. Tóbi dọ́là. Tóbi dọ́là. Tóbi dọ́là gbèsúmọ́ mi. 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 Tóbi. Dọ́là. Tóbi. Dọ́là. Tóbi dọ́là ló wọlé yẹn o. Ìsàlẹ̀kọ́ àtọ̀kẹ́ lọ́dọ̀ ẹ̀sílẹ̀kùn ọmọ onílé bẹ́ wọlé owó lò èèyàn ló. Ẹ̀jẹ̀ àṣẹrẹ̀ ètò òbí fún. Bọ́mọdé bá lówó ẹ̀jẹ̀ àpọ̀nlé ni. Ọmọ ṣiṣẹ́ ò débẹ̀ kó tó di polówó kò yí sí rárá o. Olúwa tóbi dáhàlà tèmi èèyàn kúnlé láti London lọ́mọ tí wá kúnlé apádà sí burúkú oníkànwé kúnlé èèyàn ti tóbi dọ́là mi ò ṣe ọmọ rẹ tóbi òun lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Tóbi òun lọmọ tó ń sọ lọ́wọ́ tóbi àìsàn tó ṣe ó ti já so. Tó bá kọrin màjò bí ó sì kọrin màjò orin wá dùn ó dùn. Tóbi ìpè tó gbà ó múnú ẹ̀dùn àwa lálàsìkò yìí mo fẹ́ kẹ́ mọ̀ gbogbo àìsàn tá a ṣe ọpẹ́ máa tó já sí. Tó bá kọrin màjò bí ó sì kọrin màjò orin wá dùn. Mo ń ṣe ètò òbí fún Alábà àdúrà lẹ́ẹ̀ka ṣe fún òun pẹ̀lú kúnlé ìyẹn kúnlé ọ̀gbọ́n náà àdúrà tó yẹ ká ṣe fún wọn àkàndé kó má ṣe kánjú kú kó má ṣe náwó tán kíṣẹ́ kó má wọnú iṣẹ́ wọn kó má ṣe mórí iṣẹ́ ikú gbogbo ẹ̀ dáwọ́lé wọn kó má yọrí sí dáadáa lọ́lá Ọlọ́run tóbi tèmi. Olúwa tóbi bíbélì bíbélì ìrókò tó gbà bọ̀dé Jésù wa yá máa lọ kúnlé yá máa lọ bíbàgbé yìí ò wò bíbàgbé yìí ò máa lọ síbòmí ibi wọn fẹ́ mi bẹ́ẹ̀ ká èèyàn kúnlé ọ̀rẹ́ mi kúnlé of London.
ẹ jẹ́ n rí ibi ṣeré tóbi pẹ̀lú Kúnlé. àwọn eléyìí gbélére bá rí wọn, àwọn eléyìí gbélére bá ti rí wọn láàgbo àpótí owó ti kún. ẹ jẹ́ n kí Olúwa tóbi pẹ̀lú Kúnlékúnlé. ọlọ́run ọba tó ń bẹ lókè kó má ṣe jẹ́ kó náwó tán. Kúnlé ọ̀fọ̀n náà mo dúpẹ́ aláṣẹ J-Square hòtẹ́ẹ̀lì Bàdìmí Kúnlé oníléeṣẹ́ yamiyami Kúnlé ọ̀dọ́mọdé ní ọ̀dọ́mọdé olówó. àwọn eléyìí wọ́n ṣiṣẹ́ òde ibẹ̀ kó tó di pé wọ́n lówó. Kúnlé mi Kúnlé lẹ́ọ̀ṣẹ́ aláṣẹ J-Square hòtẹ́ẹ̀lì Kúnlé. ẹ jẹ́ polówó léṣe, ẹ jẹ́ polówó léṣe. ṣọ́ọ̀ṣì gbọ́ nípa J-Square hòtẹ́ẹ̀lì J-Square ó ń bẹ̀ ní má léèṣe. ẹ fún mi láyè torí ọlọ́run ọba ẹ jẹ́ ń sọ̀rọ̀ o. ẹ jẹ́ polówó léṣe torí bí tá a ti rówó nìyẹn. J-Square hòtẹ́ẹ̀lì ó ń bẹ̀ ní má léèṣe. gbogbo ayé tó fẹ́ jẹ òun tó da ṣálò fẹ́ sùn. a ní yàrá kékeré, a ní fẹ́ǹfẹ̀, a ní gbìngbì, a ní gbàngbà. gbogbo ayé ló ń bẹ ní J-Square ìyẹn ń bẹ ní Ìbàdàn ní Màlété. J-Square tún láyé wa ó tún yá. ọmọ jí á lọ síbẹ̀ ìwé à. èmi ń lọ J-Square, mo ń lọ J-Square ní tèmi, mo ń polówó ohun tí mo ń ta. J-Square ìmúlẹ̀ tí tóbi dọ́là aláṣẹ tóbi lọ́tò, tóbi dọ́là aláṣẹ tóbi motors ọ̀dọ́mọdé olówó. ìmúlẹ̀ Kúnlé aláwọn wèrè wọn ní lógo, wọn kì dọ́là, wọn kì tóbi, wọn kì dọ́là, wọn kì tóbi, wọn kì tóbi, wọn kì tóbi, wọn ní gbowó ìgbà kan kì dọ́là, wọn kì dọ́là, wọn ní tóbi. ọlẹ́gùnkùn bí kíáfù na express you dey go. egungun bí kíáfù na ẹjọ́ ní tèbó sáńké ọjọ́ tó jábù. ìdán ọkùn àdán tẹ́lá ìdán ọkùn àdán mọ́tò náà jábà ìdán ọkùn àdán. Olúwa tóbi o màá bá tọ́jú pàdé mi Kúnlékúnlé. ọ̀rẹ́ méjì tó mọ̀ wá ara wọn àfijùlọ dọ́là mi Kúnlékúnlé. Kúnlé ó forí jágbó lọ sílùú London, ó forí jágbó lọ sí Amẹ́ríkà. dídé tó máa dé owó ló kó dé kó tún wá dájẹ́ torí pé bọ́ọ̀dẹ̀ bá ṣoṣẹ́ ròyà o, bọ́ọ̀dẹ̀ bá ṣoṣẹ́ ròyà tó bá pẹ́ràn kò ní fẹ́ ní kankan jẹ. Kúnlé ó tún ké sí tẹ̀rù tọmọ ó ní kí wọ́n wá jẹun. Kúnlé ó wà nínú owó tán ó ní kánjú kú ó ní lásìdẹ́ǹtì ọlá tẹlẹdùn márè ìmúlẹ̀ tí tóbi dọ́là. Kúnlé J-Square àánú lórí gbà pàdé mi ó ní èmi máa dúpẹ́ pé mo ránu gbà ọ́. òṣìlẹ́ni gbójúlé òṣìlẹ́ni fẹ̀yìntì Kúnlé fẹ̀yìntì Jésù ó dúró gbọ̀ngbọ̀ngbọ̀n. Kúnlé ní èmi máa dúpẹ́ pé mo ránu gbà torí kì í ṣe gbogbo èèyàn lórí àánú gbà o. Kúnlé èmi máa dúpẹ́ pé mo ránu gbà èmi máa dúpẹ́ pé mo ránu gbà torí kì í ṣe gbogbo èèyàn lórí àánú gbà o. Kúnlé gbogbo tán tí wọn bá pa kó já sówó kó já sọlá. Kúnlé kó já sówó kó já sọlá. aláṣẹ J-Square lọ́tọ̀ Kúnlé kó já sówó kó já sọlá. nọ́mbà tí wọ́n bá jù
gbogbo ara ewu tẹ́lẹ̀ dá lelelelelele kúnlẹ̀ jésù wà ló tẹ̀ ẹ yàgò lọ́nà kó kọjá o ẹ yàgò lọ́nà kó kọjá ìmúlẹ̀tì ìlú rẹ pẹ̀lú orin tó dùn. Bí ìbá ṣe báyìí, bí ìbá ṣe báyìí, bí ìbá ṣe báyìí, ara. ká máa rí ṣe ẹ̀ máa wọlé. mo dúpẹ́ olúwa tóbi dọ́là tèmi ìmúlẹ̀ kúnlẹ́kúnlẹ́ iná ní ìtànwó wọn àmì àṣẹ tóbi aláṣẹ Fatia Motors òyìnbó tó ta mọ́tò ká máa rí ṣe ẹ̀ máa wọ ẹ̀ o. ìṣòkùn bí tó ń jẹ́ Súmáìlà kámárì ṣe òyìnbó tó ta mọ́tò Jagunlabi Ismaila ọmọ ṣòkùn bí tó ta mọ́tò Ismaila mi ajá màjẹ́ mi ẹni àìdí nùbù ẹ̀kú kalẹ̀ bàjí mi ìdòwú kọ́dí nẹ́tọ̀ Jagunlabi àìdí nùbù ìmúlẹ̀tẹ̀mí àkàndé nọ́mbà 1 ẹnjìníà ọmọ Táyọ̀ ẹkú ká ẹ o ọmọ Táyọ̀ wọn wà wọn rí wọn lè wọn wà rí pé wọn lè wọn bá gbogbo ọ̀nà tó mi bá wọn wá ìlú rẹ pẹ̀lú orí tó dùn. Bí ìbá ṣe báyìí, bí ìbá ṣe báyìí, bí ìbá ṣe báyìí, ara. àtẹ̀kànlẹ̀ tẹ́ ń wí rèé o. Ògbólógbò ní bọ̀dá yìí, ògbólógbò ní bọ̀dá yìí. ẹ bá fún wọn látẹ̀kànlẹ̀. Ògbólógbò bọ̀dá yìí, ògbólógbò ní bọ̀dá yìí. ẹ bá ń fún wọn látẹ̀kànlẹ̀ mú. Ògbólógbò ní bọ̀dá yìí, ògbólógbò ní bọ̀dá yìí. ẹ̀yin boys ẹ jọ̀wọ́ ẹ má já sí i. ẹ má jà sátẹ̀ kọ́lẹ̀ yìí o ó pọ̀ ńlẹ̀ ìsàlẹ̀ sani ìjọ wa torí ìtànà bí máa má dùn olómele olùṣèkẹrẹ ìsàlẹ̀ sani ìjọ wa o. ìlú rẹ pẹ̀lú orí tó dùn. Bí ìbá ṣe báyìí, bí ìbá ṣe báyìí, bí ìbá ṣe báyìí, ara. ẹ dúró mi ò tí ì ṣeré tán ẹ má darọ́ sí ìbò mi. mi ò tí ì ṣeré tán ilé ni mo wà Ìbàdàn ni mo wà. tí n bá lọ ṣeré ìtagan àyè máa ń gbà mí ká má tí ì sọ pé nù lé ìgbà tí mi ò bá jẹ lọ́wọ́ àwọn boys ayọ̀ ni mo kí ẹ kú kálẹ̀ mi Rúkàtù mi ayọ̀ ni
ayọ̀ ní mi Rukayatu. Bí ìbá ṣe báyìí, bí ìbá ṣe báyìí, ọ̀rọ̀. Jẹ́ káyọ̀ ní tó ń jẹ́ Rukiyatu. Adé tó bá ń kẹ́. Ọmọ alájà mi Sáràtù láyé. Ayọ̀ ní Rukayatu máa wọlé sòwòtí. Ayọ̀ ní mi Rukayatu. Ayọ̀ ní mi Rukayatu. Ayọ̀ ní mi Rukayatu. Ó fàyìn ó lọ́pọlọ. Ó fàyìn bí iyẹ̀gbẹ́. Beauty with brain. Ayọ̀ ní Adébánkẹ́. Àbúrò tẹ H-Money mi. H-Money tó ń jẹ́ Ahmed. Aláṣẹ Kùbánà. Ayọ̀ ní mi. Ọmọ alájà mi Sáràtù láyé. Ìyẹn Àdùkẹ́ ìyá lọ́jà. Àbúrò tẹ H-Money mi. H-Money Ahmed. Àbúrò takò òrèdè. Akọ̀rẹ́dẹ́ mi World Bank. Ayọ̀ ní Rukayatu jó fún mi. Ọmọ tó ṣá prapra. Ó fàyìn ó lọ́pọlọ. Ayọ̀ ní Rukayatu ó yá o. Ayọ̀ ní mi Rukayatu. Sọ̀rọ̀ ayọ̀ níwọ̀n. Sọ̀rọ̀ ayọ̀ níwọ̀n. Torí pé orí yóò gbọ́dọ̀ fọ́. Ẹ sọ̀rọ̀ ayọ̀ níwọ̀n. Ẹ sọ̀rọ̀ ayọ̀ níwọ̀n. Torí pé orí yóò gbọ́dọ̀ fọ́. Gbogbo oṣù ẹ bá ṣe sáyọ̀ ní gbogbo ló máa jẹ́. Gbogbo wèrè tẹ́sán gbogbo ló máa jẹ́. Ẹ sọ̀rọ̀ ayọ̀ níwọ̀n. Ọmọ aráyé Ẹ sọ̀rọ̀ ayọ̀ níwọ̀n. Nítorí pé orí yóò ayọ̀ ní Rukayatu. Adébánkẹ́. Ayọ̀ ní Adébánkẹ́. Ìmúlẹ̀ tí máa rí ìyámọ̀ mi. Èèyàn tààrin pé máa rí ìyámọ̀ mi. Ayọ̀ ní Rukayatu. Jẹ́ ìṣeré bádìí mi tó ń jẹ́ Rashidi mi dógó. Ẹ tún jẹ́ nkó lórí. Olórí Rashidi mi dógó. Ọmọ tí Ìbàdàn májà. Ẹ̀kí Rashidi mi dógó. Dógó Rashidi. Ọmọ tí Ìbàdàn májà. Èrò bá mi kí Rashidi o. Dógó Rashidi. Dógó Rashidi. Dógó Rashidi. Dógó Rashidi. Ó dẹ̀ jẹ́ ìṣeré fáwọn bọ́ìsì o. Ó dẹ̀ jẹ́ ìṣeré fáwọn bọ́ìsì bẹ́rẹ́fẹ́. Torí ti taná bí Muhammadu Dógó. Ìwọ ti jayé tọ́pọ̀ Dógó. Ó dẹ̀ jẹ́ káwọn bọ́ìsì náà kan jayé. Àbò ti gbàgbé pé ayé kan ló wà ní. Àbò rántí pé ayé kan ló wà ní Dógó. Ẹ sọ fún Dógó wípé ayé kan ló wà o. Ẹ jẹ́ ká ṣàyè.
gbogbo orísun ajé ayé kan ló wà o. ẹ jẹ́ ká ṣàyè. ẹ jẹ́ ká ṣàyè. ẹ jẹ́ ká ṣàyè. ó dà náà gbogbo orísun ajé ọmọ jàbórí ẹ má jà pẹ́ẹ́lì kan. jàbórí ẹ má jà fẹ́ nìkan. jàbórí ẹ má jà fẹ́ nìkan. àwọn eléyìí ọmọ ayé ni wọ́n. wọ́n tó dúdú wọ́n. má tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọn ò ṣe bọ́bọ́ lọ́jọ́ wọn ò ṣe bọ́bọ́ lọ́jọ́. ṣèdán ṣèdán. gbogbo orísun ajé ta ló sọ pé kò pọ̀ o. ta ló sọ pé kò pọ̀. yépa ta ló sọ pé kò pọ̀ tó. yépa orí ti yóò pọ̀ gan. ó pọ̀ ó pọ̀ ó pọ̀. lọ́wọ́ ìkíláyé pè mí àgbà kí ẹgbẹ́ lẹ̀.